BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mórí nǹkan fèrè, bàbá rìnrìn káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Mo kí gbogbo ojú tó ń wò mí káàkiri ayé, mo kí wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú ilé yìí, mo kí wa pàápàá dédé àsìkò yìí, àsìkò gbójú ọjọ́ ti rí ẹ̀dẹ̀ odò bí kò ló ti rí lọ́dọ̀ tí ẹ̀rí pẹ̀rí mi lánàá. Ó nídìí mo lọ ṣe tó ń pè ní investigative journalism ni. Awuyewuye kan ti ń lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, eléyìí tó jẹ́ pé mo lọ ṣòfin tó tó ẹ̀ kí n tó mọ tí màá wá sọ lórí social media, ṣùgbọ́n kì í ṣe ìsìn lẹ́ máa gbọ́ yẹn, ẹ gbọ́ lé níṣá síwájú kó tó dàárọ̀ ọ̀la lágbára Ọlọ́run. Ẹ wá kan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹjá àdìjẹ gbádùn ètò ọ̀rọ̀ tó lọ tọ̀sẹ̀ yìí lénìí ọjọ́ kejì èní ní ọjọ́ kẹjọ oṣù kẹwàá ọdún 2024 wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ 2024 ti ń kẹ́rù sí ọkọ̀, ó ti ń palẹ̀ mọ́, n tó kù ní kọ́kọ̀ dé kó sì máa lọ. A ti wà nínú oṣù kẹwàá, nínú oṣù méjìlá, lágbára Ọlọ́run á padà rẹ́yìn 2024 bá a ti ṣe rẹ́yìn 2023 bẹ́ẹ̀ náà láṣẹ rẹ́yìn 2024 lágbára Ọlọ́run. Lónìí ohun tí mo wá sọ nítorí write up tí mo rí ni, ẹnìkan ní weekend ó dùn mí pé mi sì lé lánàá, ọdún òní lọ tí mo lọ sẹ́kọ̀ọ́ lánàá náà, write up tí mo rí náà, message tẹ́nìkan send sí mi náà ló jẹ́ kí n lọ. Àwọn èèyàn tí ẹ send kì í tẹ́ṣẹ́ nìkan send yẹn sí mi gan, but ètí mo fẹ́ sọ láàárọ̀ yìí, message tí mo gbà lọ́dọ̀ ẹnìkan tó sì tún kọ́ọ̀lù mi ni. Àwọn èèyàn sọ fún mi pé kò sí big deal nínú nǹkan tí ó ń ṣẹlẹ̀ Nàìjíríà, wípé pàápàá jùlọ Tinubu máa ṣe gbogbo àwọn nǹkan yẹn débi pé àwa Yorùbá wọn níyàn wá mẹ́bọ mọ́ síwájú kí Tinubu tó gbéjọba sílẹ̀. Ẹni yẹn sọ pé bàbá gbàgede mú advice yìí, ẹ má sọ fún pé kí Yorùbá pín mọ́. Ó ní ẹ má sọ pé kí Yorùbá pín mọ́, ẹ má sọ pé kí Yorùbá dá dúró, pé torí bá ṣe wà yìí kébì náà wo bó ṣe wà beautiful sí ní wọ́n Nàìjíríà tá wà. Ó ní pátápátá Ọlọ́run ti ṣeun, àwa Yorùbá la wà ń bẹ̀, pé so tí bá dẹ̀ wo body language Tinubu, ìjà wa ọmọ Yorùbá ló ń gbé gbogbo gbà, ẹ̀yìn wa ló wà. Mo wá rẹ́rìn, mo nígbà tó jù tèmi gan ò tí ìlà tèmi náà tí ò tí ì yé mi, èmi náà fọkàn sí pé Tinubu ló máa ṣàánú àwa Yorùbá, ló máa bá wa achieve dream wa. Kò tẹ́ jẹ́ kí n sọ kinní kan fún wa, kò sáni àní pẹ̀lú ìjọba tí Tinubu ń ṣe yìí. Mi wá lè sọ tó bá gba second term o, bóyá wá lè pàlú ẹnu dà o, but tó ṣe presently yìí, àwọn Fúlàní ló fi Tinubu síbẹ̀ o, bẹ́ẹ̀ àwọn Fúlàní ló fi síbẹ̀. Tinubu ò dẹ̀ lè betray Fúlàní lọ́wọ́ yìí o, ó wá lè di second term kó yílo ẹnu padà, but ní first term yìí kò sí tí Tinubu lè ṣe sí ju kó máa wò wọ́n ràn pẹ̀lú tútọ́ ń fi ìran ẹ̀ pa lọ. àfi kí Tinubu máa wò wọ́n.
otherwise wọn ò ní fún second term. torí ẹ̀ ni mo ṣe wá sọ pé àwa Yorùbá we on our own, adáwà ni a níwájú a ní lẹ́yìn, ṣùgbọ́n a ní tó ju gbogbo èèyàn lọ àná lọ́hùn. tá a bá yọwọ́ pọ́lọ́hùn ṣọ́ wa ní pàápàá, bóyá wà náà ò bá ti di n tó ṣẹlẹ̀ sí wọn nílé Haúsá, bóyá ìbá ti ṣẹlẹ̀ sáwà náà, pẹ̀lú àìlálágbára kankan, pẹ̀lú àìrẹ́nigbèjà wa, pẹ̀lú ẹ̀ náà Fúlàní ò tí gbalẹ̀ wa. wọ́n ṣe tó báyìí nílẹ̀ Haúsá o, tán fi kọ́ńkà gbogbo ilẹ̀ Haúsá, tán fi install àwọn ẹ̀mí àwọn síbẹ̀. Sẹ́ríkì làwọn yẹn ń jẹ tẹ́lẹ̀. gbogbo olùtẹ́ bá ti ń gbọ́ emir of kìíní kan tàbí sultan, Fúlàní ló colonize wọn bẹ̀. ìbá àjẹ́lẹ̀ Yorùbá lẹ̀ tí ń gbọ́ emir, ìbá àjẹ́lẹ̀ Haúsá lẹ̀ tí ń gbọ́ emir, tó lórí ọba wọn bá sá ti ń jẹ́ emir tàbí sultan, Fúlàní ló colonize bẹ̀. irú ẹ̀ ní ìbá ṣẹlẹ̀ ń bí, wọ́n dẹ̀ ń gbé ọwọ́ ẹ̀bọ̀ báyìí. àwọn ọmọ Yorùbá ló wá kù sí lọ́dọ̀, ṣùgbọ́n àwọn àgbà ní má foko mi dáná, ọjọ́ kan báyìí là ń sófin ẹ̀. dáàdì wa tí wọ́n mẹ́sẹ̀jì mi pé kò tí ì sí big deal kankan nù tó ń ṣẹlẹ̀, pé káyé pè fún pípé ilẹ̀ Yorùbá mọ́, pé wọ́n Nàìjíríà ní ká máa promote. mo lọ bá yín bá àwọn research kan wá sà, torí mo rí pé bá ṣe jọ ń sọ lórí fóònù yẹn, èsì tí mò ń fún bàbá yẹn kò tẹ́ wọn lọ́rùn, wọn ò láìkẹ́ ẹ̀. fún yàn láti máa sọ pé bàbá Dédé mo láìkì yín gan-an, á mi lè ṣe kí n má gbọ́ program yín, bọ́ṣẹ́ rí ibi tí mo tò yín sí kọ́ ni mo bá yín. gbogbo ìrọ́kàn mi ni pé ẹ máa ronú pẹ̀lú mi, ẹ máa reason pẹ̀lú mi, kájọ promote Nàìjíríà kí kíní kan, we rid Nigeria out of criminals. àwọn crime yẹn la máa make sure pé a lé kúrò Nàìjíríà, kò ní sí crime mọ́. but pé kí anybody sọ pé òun pín ó ní erémọdé ni, òun ò rí sí, òun ò support ẹ̀, I don't buy the idea. oríṣiríṣi òyìnbó ló ń bọ́. mo wá bi wọ́n pé Sàmbò lẹ̀ ń gbé, oníṣòkòtò làwọn gbé. a ti tọ́dún kèlò tẹ́ ti wà ń bẹ̀, wọ́n níbẹ̀ làwọn bí first son àwọn sí, and his first son is now 25 years. mo lè ṣe sà, mo ní tí ó jẹ́ kójú yín là nìyẹn sà, ó ní ẹ̀mú níbẹ̀ ni ó ní ó jẹ́ kójú yín là nìyẹn, torí pé ẹ̀ sì nígboro láti ra burú tí Fúlàní ṣe fún wa, láti rí atrocities tó ti commit sẹ́yìn, yàtọ̀ fáwọn tó ń jiyàn gbé tó ń gba ransom, ìyẹn kọ́ lẹ́ṣẹ̀. olórí ẹ̀ṣẹ̀ gan structure Nàìjíríà gangan olórí ẹ̀ṣẹ̀ ní ti Fúlàní mọ̀ọ́mọ̀ structure kalẹ̀ ní Nàìjíríà, tí wọ́n kó gbogbo ẹ̀ sọ́dọ̀ ara wọn, tó wá fi ìrún lẹ̀ fáwa gbogbo tó jẹ́ south. látorí ẹ jẹ́ ká lórí politics, National Assembly ní o, National Assembly náà la máa fi ṣe politics. National Assembly kí ni percentage National Assembly members of reps? Normal, everybody the same Senate lájọ ní, ṣùgbọ́n reps, House of Reps members mélòó ló wà ní gbogbo south as a whole, àti south àti south east àti south west? mélòó ló wà ní north? àwọn north ní 191 representative members, 191. geopolitical zone kan 191. gbogbo àwa south, gbogbo àwa tá wà ní south pátá, south, south east, south west,
ẹ bá mi ro 98 mọ́ 71 a ní 160 kí nìyẹn ní gbogbo àwa tá wà south àti south east south west 3 geopolitical zones but not wọ́n mọ̀ọ́mọ̀ lọ create 3 geopolitical zones fúnra wọn north central north east and north west àwọn nìkan just one local government ní north there are just one state ní north péré ó ti fẹ́ tó gbogbo geopolitical zone south àti south east just one local government just one state in tí mò ń sọ̀rọ̀ house of reps rèé o ní south east Imo ní reps 10, Abia ní 8, Ebonyi ní 6, Anambra ní 11, Enugu ní 8. Àpapọ̀ gbogbo reps members tó lọ represent gbogbo ilẹ̀ Igbo wọ́n jẹ́ 43. Àwọn tó represent south Akwa Ibom 10, Bayelsa 5, Cross River 8, Delta 10, Edo 9, River State 13. Àpapọ̀ gbogbo wọn jẹ́ 55 àti 90 àti 43 mo rò pé ìyẹn jẹ́ 90 ó jẹ́ 98 àti south àti south east. Àwa tá wá jẹ́ Yorùbá south west Èkìtì ní 6, Lagos State ní 24 and that's the highest so far gbogbo ilẹ̀ Yorùbá. Ògùn àwa ní 9, Ondo àwọn ní 9, Ọ̀yọ́ ó ní 14. Ẹ̀wọ̀ bọ́yọ̀ ṣe tó ẹ máa wòye tó wà Kánò o tọ́yọ̀ state inú Ọ̀yọ́ state ní Ìbàdàn wà o tọ́yọ̀ state bá ní 14 péré ẹ máa wòye tó wà Kánò àwọn méjì náà ṣàjọ tóbi. Ọ̀ṣun ìyẹn ní 9. Àpapọ̀ gbogbo reps tó wá láti ilẹ̀ Yorùbá jẹ́ 71. Now ẹja lọ north láti Kánò wọ́n jẹ́ 24 níbi tọ́yọ̀ ti ní 14. Ọ̀yọ́ state dẹ̀ tóbi ju Kánò state lọ tàbí kán jọ jẹ́gbẹ́. Ọ̀yọ́ state ní 19 ó ní 19 ó ní 14 lélẹ̀ tí Kánò nìkan ṣoṣo ní 24. Kí ló fà á? Local government tán create sí Kánò ó ju ti Ọ̀yọ́ state lọ. Kaduna ní 16, Jigawa ní 11, North West kan ṣó nìyẹn o, Kebbi ní 8, Sokoto ní 11, Zamfara ní 7, àpapọ̀ gbogbo ẹ̀ jẹ́ 92. Ó ti fẹ́ papọ̀ mọ́ 2 geopolitical zones ní south and south east, just one ní north ó ti ká gbogbo ẹ̀ 92. North east Adamawa 8, Bauchi 12, Borno 10, Gombe 6, Taraba 6, Yobe 6, àpapọ̀ gbogbo ẹ̀ jẹ́ 48. North Central bàbá àgbà nìyẹn. North Central Benue 11, Kogi 9, Kwara 6, Nasarawa 5, Plateau 8, Niger 10, àpapọ̀ gbogbo ẹ̀ jẹ́ 49. Ó yẹ wá ká gbogbo ẹ̀ mọ́ra wọn 92 plus 48 plus 49. Àpapọ̀ gbogbo wọn jẹ́ 191 ní grand total wọn jẹ́ ní north. Mélòó làwa south east and south west. Now tó bá sọ federal allocation àwọn tí wọ́n contribute sí IGR Nigeria south east south west south ni àwọn tó contribute epo ẹjẹ́ ìlàmọ́lẹ̀ epo petrol kí la tó fi sọ̀rọ̀ ajé
epo ni ọrọ̀ ajé mélòó la ní mọ́ Nàìjíríà a gbé kòkó mọ́ a gbé kankan mọ́ ìkọ̀kan ṣota ní náà ní epo. Àwọn olówó à ń ṣe epo ìyàwó náà àwọn wo geopolitical zone wo lepo ìtì ń wá south 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 east south west àwa south náà ni ẹ wá wo percentage federal allocation tá a gbà compare to north tó contribute to zero. Kò síbi kankan nínú ọ̀tọ̀ ti repo ọ̀ tí wọ́n ti tó epo wọ́n ti ń wúlò fún Nàìjíríà presently kò síbi kankan ní north. Pẹ̀lú ẹ̀ náà federal allocation tó ń pín síbẹ̀ rẹ̀ north central ìyẹn gba 20%. Wọ́n dẹ̀ contribute to 0. 20% owó epo wọ́n dẹ̀ contribute to 0%. North east àwọn yẹn gba 16%. Ohun tó ń ti ọ̀dọ̀ wọn bọ́ sí Nàìjíríà 0% lọ́rọ̀ epo. North west wọ́n gba 21%. Ohun tó ń ti ọ̀dọ̀ wọn bọ́ sí Nàìjíríà 0%. Ẹ wá jẹ́ ká wo àwọn tí wọ́n lè po gangan. Every month 19 northern states received a minimum of 57% of 100% of oil revenue to which they contribute 0. Àwọn nìkan dẹ̀ gba 57% lórí owó tá a bá rí lórí petrol. Not 57% ìdálọ north. Àwọn tí wọ́n wá contribute epo yẹn gangan ẹ wá wo percentage tán gbà. Ṣé ló gba àwọn kan tí mò ń sọ yìí àwọn ọ̀dí nìyẹn o tí wọ́n Nàìjíríà ò fi lè wọ́ọ̀kì mọ́. Àwọn kan tí mò ń kà jáde àwọn kan tó jẹ́ pé wọ́n ti cheat wa sẹ́yìn táwa náà ò dẹ̀ fura tójú wa ò là. Ohun tó kàn wá gbà ẹ́ kásàtọ̀ jẹ́ wọ́n Nàìjíríà kí Fúlàní káwọn náà ti kàn sá máa gbá wa lójú káwa náà dẹ̀ máa endure. Àti ládi wọn sẹ́yìn ti pẹ́ gan-an. Àti láìdí wọn sẹ́yìn ti pẹ́ bẹ́tà fura ojú wa ò là. Àwọn yẹn ti gbọ́n látayébáyé wọ́n ti structure gbogbo nǹkan yẹn sọ́dọ̀ wọn local government wọn kì í ṣẹgbẹ́ tiwa àpapọ̀ àwa mẹ́tẹ̀ẹ̀ta south east south west àtó lájì àtó 50% local government tán ní lọ́dọ̀ wọn wọ́n ti zone everything sọ́dọ̀ wọn náà ṣe fìbínú gbé Yorùbá náà ṣe gbé capital kúrò capital Nàìjíríà wọ́n ṣe gbé kúrò ní Èkó náà ṣe gbé lọ north tán lọ gbé sọ́dọ̀ àwọn Gwari ní Àbújá. Àwọn Gwari ló nílẹ̀ Àbújá kìí ṣe Yorùbá kìí ṣe Yíbò àwọn nọ́tánà ló ní. Wọ́n Nàìjíríà jọ àwọn geopolitical zones ti wá they are looking at us as if we are subservient to them bí ẹni pé ẹrú làwa jẹ́ sí àwọn. Èyí tí mò ń sọ yìí sìn wọ́n là ń gbégi disunity wọ́n là ń disunite Nigeria but we are saying the reality. Aburú tó ṣẹlẹ̀ láàrin north àtàwa south. The reason why north sees themselves as olórí as boss over us and that is why any president tó bá fẹ́ ṣe president in Nigeria yìí must go to north and north must endorse him. Gbogbo ẹni táwọn northern náà bá lọ́wọ́ sí òní di president. Dẹ́kì la fi jẹ́ wọ́n Nigeria tó jẹ́ pé one geopolitical zone out of the whole geopolitical zones in Nigeria I cannot call it 6 I can call it 3 or 4 ẹ jẹ́ àpè ní 4 torí pé mẹ́tẹ̀ẹ̀ta ti north one geopolitical zone ni wọ́n. Àwọn Igbo ló ní north east àwọn ló ní south east àwọn ìjọ nǹkan ló ní south south àwa àwọn Yorùbá la ní south west 3 countries papọ̀. So àwọn northern just one ni wọ́n. Àwọn yẹn nìkan wá gba 57% ohun tá à ń pa ní Nàìjíríà ó lọ sọ́dọ̀ wọn. Àwọn tí wọ́n ní epo gangan tí wọ́n generate epo látọ̀dọ̀ wọn kó má yà lẹ́nu páwa náà generate ilẹ̀ Yorùbá o ẹ̀rí iye percentage ta ní
táwa náà contribute. Àwọn tí wọ́n ní epo gangan tí wọ́n pín IGR ẹ̀ yìí, àwọn rèé o. Southwest ìyẹn gba 16%, ó dẹ̀ contribute to 3.97%, bẹ̀ tó gba 16. Ìtí dédé nǹkan tí North East ń gbà tóun dẹ̀ contribute to 0. So North West ó ń gbowó, ó ń gba IGR jù lọ ju South West lọ. Bẹ́ẹ̀ tí South West ilẹ̀ Yorùbá ti wá and contribute 3.97%. Àwọn ibìkan wà nílẹ̀ Yorùbá tán rí epo, tí wọ́n rí epo, tí epo dẹ̀ wúlò fún Nàìjíríà. Pẹ̀lú ẹ̀ náà 16% náà fáwa. Àwa gan la gbà tó pọ̀ jù nínú gbogbo ilẹ̀ South. Bẹ̀tà wọn 16 yẹn ló kéré jù. Now South East àwọn gbà 11%, tó dẹ̀ jẹ́ pé 25.07% làwọn nìkan contribute. Àwọn tó wà ní lájà ṣe epo gan-an tí wọ́n wà lọ́dọ̀ wọn 70.64% làwọn yẹn contribute. Àwọn náà ní epo. Ṣé gbàgbé àwọn South kí náà fún wọn 15%. Wọ́n dẹ̀ contribute 70.64%. Whereas ní North ẹni tó gbà kéré jù ló gba 16% with 0 contribution. Níbi tí South tó ní epo ti ń gba 15% ni wọ́n ti ń fún North West tí ò ṣe anything tí wọ́n rí kọ́bọ̀ nú ẹ̀, ni wọ́n ti ń fún wọn 21%. Tí wọ́n ti ń fún North Central, North East tó ti fún wọn ní 20%, ní North Central tó ti fún wọn ní 20%, àti gbogbo North West, North South, North Central àti North East kò sí ìkéyìí tí wọ́n rí epo ń bẹ̀ tó contribute $1 sí IGR wa lórí epo. Wọ́n dẹ̀ gba percentage tó yẹn. Ta ní fún North South ta ló fún wọn ní 40, 50, 60%, because they are contributing 70% of the whole. Definitely àwọn náà lówó, partner làwa kọ̀ jẹ́, àwọn náà ní largest share nínú àmẹ́tẹ̀ẹ̀ta. Gbogbo àwa tó kù àgbájẹ àròtó àwọn tí wọn ò ní nǹkan kan. Ẹ̀dẹ̀ sọ pé wọ́n Nàìjíríà ò ṣe injustice. Look at the atrocities and the injustice going on in Nigeria till today. Kí ló fà á? Torí constitution kan ṣe. So àwa Yorùbá ìran tiwa, Ọlọ́run má ṣe wá nírun ẹrú. Lẹ́nu ọ̀rọ̀ ti rí wa bíi pé bí minority ṣàlùmọ́ wọ́n ṣe rí wa sí. North ti structure ara wọn débi pé àwọn lè máa sọ pọ́n pọ̀ jù ní Nàìjíríà. Ẹmọye local government tó wà ní North, àpapọ̀ gbogbo local government ti South East, South West, South South, àrí 50% local government tó wà North ìlú. Mbọ̀. Local government in Nigeria has 774 local governments. The North has 19 states, and the 19 states has 419 local governments. 19 states làwọn nìkan ní out of 32 or 34. Àwọn nìkan ní 19. The South has 17 péré. South has 17 states. Gbogbo South generally, South East, South South, South West has 17 states, and the states have 357 local governments. Àwa mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Working with the data from the Office of the Accountant General as published by the Ministry of Finance, the 357 local governments
of the 17 southern states received 45.1%, less than half of what they contributed as 100%. Àwa gba 45.1. Ẹ wo percentage tí northerners gbà. So to the Omoales, those hinging their hopes on a hopeless hope for restructuring should wake up and open their yoke-locked eyes to reality. So ẹ tó kọ write up ìwà kan pé gbogbo ẹ̀yin tẹ́ ń sọ pé okay ọ̀dà àti gbọ́ pé atrocities wà okay kan restructure. Who is to bail the cat? Ṣé tó sáì pẹ̀lú àwọn ṣẹ́ni tí Fúlàní control ló fẹ́ restructure? Ṣé kò ti violate nǹkan fún? Torí wọ́n ṣe ń fún mandate náà ṣe ń fún ní constitution lọ́wọ́ ara wọn. We have to sit down and think. Tẹ́ bá lọ sí education sector, àwọn ọmọ tí yín tó forí tìraka tán ní ẹ̀sìráyé alé tó fẹ́ kú lórí jamb, àwọn ọmọ náà tí ò kú sórí jamb o mélòó ló ń ṣe jamb nù wọn pàápàá. 90% àwọn tó ń graduate jáde ní universities lọ́dọọdún ẹ lọ bí wọ́n pè ní school of continuous education ó ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá wọlé wọn ò ta sí jamb rárá. Graduate kó máa lọ university kó máa lọ poly ni. Why? Because oríṣiríṣi programs náà ti lay down fúnra wọn tó ti mọ̀ pé àwọn ọmọ àwọn ò lè pass. Wọ́n ṣe SGRS wọ́n pè ní SGRS gbogbo ilẹ̀ náà tí ló ń ṣe. Ẹni bá pass ẹ̀ tó bá jẹ́ A-levels ẹ̀ ló ṣe subject mẹ́ta péré náà ni. Tó bá ti pass mẹ́tẹ̀ẹ̀ta you are going to 200 level direct like institution course ọdún kan. Tó bá ti lè ṣe tó ti pass A levels wọn yẹn báyìí àwọn náà ní o àwọn nọ́tàlá nìkan ló ní o. Tó bá ti lè ṣe SDRS tó bá ti pass A levels mẹ́tẹ̀ẹ̀ta you are going to 200 level ní any university of your choice. Ó dé ní ẹlẹ́ẹ̀kejì wọ́n ṣe IJMB wọ́n pè ní interim joint examination board láàrin àwọn northerners nìkan ni wọ́n pè ní IJMB. Nígbà kan Kwara state involve nísìnyí bóyá náà ti yọ Kwara ó dà pé Kogi nìkan ló ń bá wọn ṣe ní àwọn tó súnmọ́ wa lẹ̀ Yorùbá. Ìyẹn náà tó bá ti pass tó bá jẹ́ levels ló ṣe you are going directly to 200 level. Tó bá dẹ̀ jẹ́ O levels ẹ̀ ló ṣe o ní the jamb admission straight ló ti rí yẹn. IJMB ohun tó yàtọ̀ sí jamb kò sí yunifásitì ilẹ̀ Yorùbá tó ń ṣe wọn ti ẹ̀ nígbà mi. Ó di mélòó? Ó di méjì wọ́n á tún wá ṣẹ̀ṣẹ̀ dé diploma. Diploma yẹn tó bá ti lè pass ẹ̀ ọdún kan àti nǹkan kan nìyẹn bá ti lè pass ẹ̀ you are going to 200 level straight. So gbogbo ọ̀nà táwọn ọmọ wọn fi ń kàwé tó fi wáyà institutions ibi táwọn ọmọ tí ti ń ṣe jamb bí ẹni fẹ́ kú kò sí tó kà wọ́n. Kódà kó ṣe one pass ni wọ́n ní wọ́n gbà wọ́n university bẹ̀tà àwọn tí wọ́n ń bì wọ́n máa kakọ ní pé gbọ́dọ̀ pé 7 credit. Báwo ni ọ̀bọ ṣe sorí tí náà kí o ṣe? Tọ́mọ Kánò bá máa wọ UI kò nídìí kó ṣe lọ máa mú àwọn òwe kọ̀ọ̀kan wá. Tó bá tá ti ní result WAEC yẹn tó dẹ̀ ti ní jamb a wọlé sí UI University of Ibadan, University of Lagos, Ọlábísí Ọ̀nàbàdàn University lógùn, both state and federal universities wọ́n á wọlé láìsí kọnu nǹkan ọ̀ ṣùgbọ́n ọmọ Yorùbá ò lè wọ BUK Kano kò tó bẹ́ẹ̀. Wọ́n á ní pé o wà láti catchment area àwọn nìkan làwọn ní catchment area. One Nigeria ni mo analyse yìí o. One Nigeria difference between number 1 citizen of Nigeria àti number 20 citizen. The northerners are number 1, their cows are number 2 and 3
àwọn ọmọ wọn number 3, àwọn elite wọn number 1, bẹ́tẹ̀ wàrà wà south number 2 tá a bá rí mú ni. That is why they did everything to favour them at our own detriment. Tí wà tọmọ north bá jọ ń wáṣẹ́ tó jẹ́ṣẹ́ federal, ọmọ north must to ríṣẹ́ before kó tó kàn wọ. Òfin Nàìjíríà ni. Ó fẹ́ gbàyàn mẹ́rin Central Bank. Ọmọ Yorùbá ẹyọ kan péré apply. Èèyàn kan náà fẹ́ gbà o. Yorùbá mẹ́ta apply, Haúsá kan, Haúsá yẹn náà máa mú. Kò tí ẹ̀ nídìí kó sọ̀rọ̀ ó ti wọlé ni. Ìjọba ti ṣe interview kó lọ máa rán súùtù jọ ni tòró ti wọṣẹ́. Wọ́n prefer kí gbogbo ọmọ Yorùbá máa níṣẹ́ ju káwọn máa níṣẹ́ wọ̀ lọ. Tó wá fọ́nì jù ni pé gbogbo ọmọ Yorùbá tọ́jú apply yẹn lè gbé first class wá engineering, kódà kan rí di petroleum engine, kóhun rí di civil engine. Tó bá sáti lọ ordinary pass á wọlé, ṣebí northerner ni. Torí àwọn tó máa ṣe interview they are northerners. Àwọn ibi tó wà juicy Nàìjíríà ní parastatals tàbí ministries, ẹ lọ wọ àwọn tó ẹ̀dẹ̀ tó jẹ́ nǹkan federal, ẹ lọ wọ àwọn tó ẹ̀dẹ̀. They must all be Hausas, the northerners, the Fulanis, and one Nigeria ni wá. Despite the fact pé Yorùbá ló ní president, ẹ lọ àwọn graduate wa, thanks to Maruwa, thanks to Okada tó wà ń tàn sìn, tá a bá yọ ọwọ́ yẹn ni bóyá àwọn ọmọ wa bá máa rọ́ọ̀bù lẹ́yìn higher institution tó bá jáde. Iṣẹ́ dàtọ̀ fẹ́ ṣe, but in abundant ló wà not fáwọn northerners. Mi ì tí ì rírí, mo lọ sí ibi Zaria, kí dẹ̀ ni mo fi wọlé? Mo ní láti lọ claim Kwara State. Ìgbà yẹn wọ́n sì gba Kwara State, nísìnyí wọ́n náà ti yọ wọ́n Kogi nìkan náà recognize. Wọ́n dẹ̀jọ wà north central ni, but wọ́n acknowledge Kwara State mọ́. Torójú ọmọ Kwara ti là, gbogbo wọn ti ń claim Pàfọ́njà lónìí Kwara State, lónìí Ìlọrin. So tó bá ti wá láti bẹ̀ ń gbà yẹn, wọn ò ní mú ẹ. I have to go there torí pé ìyàwó dáàdi wa ọmọ bẹ̀ ni. Ó láti lọ claim bẹ̀ fún mi ń gbà yẹn kí n tó ráyè wọ ibi yìí. Wọ́n dẹ̀ padà lé wa dànù létà náà ni. Bẹ̀tà àwọn ọmọ tí wọ́n wà ní gbogbo universities Nàìjíríà káàkiri, àwọn ọmọ tí wọ́n free láti wọ ẹnu university kò ní di barrier, àwọn ọmọ wọn ò ní catchment area. Ṣùgbọ́n àwa Yorùbá ní ẹ̀ẹ̀kan lè wọ Kano State University, ẹ̀ẹ̀kan lè wọ BUK Kano, Bayero University Kano, ẹ̀ẹ̀kan lè wọ Ahmadu Bello University Zaria. Kí ló fẹ́ fi kún? Ó wá gbé origin Lagos State dé, ó wá níwọ̀ fẹ́ wọ BUK. Ó yàmọ̀ lọ wọ́ ẹni máa bẹ́ claim north, otherwise ò ní wọlé. Mi wà lè sọ sí o, ńgbà tí wà lè mí sọ yìí nígbà tí wà. Gbogbo ọ̀nà ní justice fi wà fáwa Yorùbá. Gbogbo ọ̀nà ní northerners ṣe wà ahead of us. And we are claiming one Nigeria. So that wa tó challenge me. I am bringing all this. Kẹ́lẹ̀ mọ reason tí Yorùbá fi wá yarí sìn. Kẹ́lẹ̀ mọ reason tí Yorùbá fi yarí sìn. That enough is enough. We have tolerated these guys more than enough. Káti ẹ̀ wá ní gbogbo owó tó ti mú sọ yìí ni ó sì dá. But to crown it up, they now came, they invaded our land. They now said ó kù bí tá máa gbà. Àwọn àgbẹ̀wọ̀ gbọ́dọ̀ lọ sóko tó bá pa wọ́n síbẹ̀ wá destroy oko wọn. Àwọn obìnrin wọn gbọ́dọ̀ rìn bó ṣe wù wọ́n. Wọ́n ti bẹ̀rẹ̀ kíní yẹn sì ni wọ́n gbé wọn wọ́n bá wọn sùn dá, wọ́n dẹ̀ gbé wọn lọ. And yet we are looking. A kò jókòó síbẹ̀ tẹ́tẹ́rẹ́ oníkálukú ń pèpè. Kódà àwọn bagán ti ń pariwo sí. So kí ló kù? You can see where Yorubas are coming from. That is the rationale behind afẹ́ pín tó ń pariwo yẹn. Wàláì, àgùntàn sọ pé òun ò bẹ̀rẹ̀ ewúrẹ́ lòun ò bá àgùntàn ṣe. Àgùntàn Nàìjíríà ló sọ pé ìyàwó òbí dúdú.
ẹ lè máa yàn wá mẹ́bọ ká lajúlẹ̀ ká máa wò yín gbogbo gbà. Gbogbo ọ̀bọ tó wà ńdọ̀rẹ̀ gbogbo wọn ti ń wọ suit, kò sọ́bọ̀ ńdọ̀rẹ̀ mọ́. Ojú àwọn èèyàn ti là ní, men are no more blind. And that is why the so-called restructuring is not even the right time anymore. That the time for restructuring has passed. Even the government is not ready to do the restructuring. Because northerners ò ní gbà. Káwọn fẹ́ wọ school kẹ́ra sọ pé the same cut off ní káwa Yorùbá àtàwọn náà jọ máa ṣe rárá o. Àwọn nìkan ni wọ́n ní LED, education less advantage state. Education less BLE dẹ̀ náà ń pè wọ́n gbà ẹ̀. Wọ́n máa ti kọ́ síbẹ̀ ẹ lọ sí UI ẹlẹ́fẹ́ wọ school. Ìwọ tó jẹ́ indigene tó jẹ́ Yorùbá ọ̀tọ̀ ní cut off yín. Bẹ̀ wá kọ́ síbẹ̀ pé education less L advantage LEA education less advantage state. Wọ́n á ti kọ́ iye tó jẹ́ tó bá mú 300 fún Yorùbá wọ́n lè mú 150 àbí 110 fún àwọn. Wọ́n ti ṣe wọ́n lè structure Nàìjíríà nìyẹn. Yẹni máa wọ UI o. In tó ti ṣẹlẹ̀ sí mi nífẹ̀ẹ́ rí ni mò ń sọ yìí. Mo wá admission de fẹ́. Ní 1991 mo wá admission de fẹ́. Mo fẹ́ ṣe economics. Wọ́n dín tó já mi I scored 278. Wọ́n gbogbo ọ̀gbá èmi. Mo dẹ̀ rí education less advantage state 178. Èmi tí mo dẹ̀ score 271 mú èmi fún economics. So ọmọ northerners tó bá ní 170 máa wọlé sí Ifẹ̀ ìlú bàbá mi, ìlú táwọn bàbá mi dálẹ̀, school táwọn bàbá mi dálẹ̀. Èmi ọmọ ọbẹ̀ ò lè wọlé ṣùgbọ́n ọmọ náà ti lè wọlé. That is the structure that is in this country. Now we are talking of one Nigeria. Nítójú àwọn ọmọ ti rí sẹ́yìn ni mò ń sọ yìí. Náà gbogbo ìgbà yẹn orí wa ò tún tí ì pé ojú wa ò tí ì là ń gbà yẹn náà. N tó deny àwa from going to school ló permit àwọn from entering the school. Ó permit wọn come ẹ máa bọ̀ ẹ wá wọlé. Àwọn bàbá wọn ti ṣe lẹ́ẹ̀kan tó lọ. Àwọn náà ń wà lórí oyè. Àwọn títí wa tán bá débẹ̀ ọ̀tọ̀ ni tán rán. All this injustice làwọn tí wọ́n ń pariwo restructuring ní kí Nigeria address. And northerners are not ready for the injustice to be addressed. That it must be like that, it must remain, the status quo must remain, we must be suffering like that. Káwọn dẹ̀ máa gbádùn. Káwọn ọmọ tí wọ́n máa ní 10 nínú jáàbù kan máa wọlé. Káwọn ọmọ tí wá ní 200 kan máa wọlé. Inú ẹ̀dọ́ wọn nìkan ni education less advantage state. I couldn't imagine education less advantage. Tá ní káwọn máa kàwé. Ṣé wọ́n lọ léèwé wọn ní kán máa kàwé ni? Education less wọ́n mọ̀ọ́mọ̀ lọ yọ òyìnbó yẹn jáde nítorí kó lè favour wọn. Education less advantage state. Northerner nìkan ló ní. From Kogi upward tó bá ti wá láti education less advantage state ní ẹ. So cut off ti ẹ yàtọ̀. As if it is not the same jam we sat for. Ó lè ṣe rí most of àwọn ọmọ wa lénìí tí wọ́n wà lẹ́yìn táwọn ọmọ tí wọ́n ti di minister, àwọn náà di minister di nǹkan kan lénìí yẹn. Ẹ lọ wo tó ní kálukú wọn fi wọlé. Ẹlòmíì ordinary IRK ló pass. Adẹ̀wọ̀ school. Àwa tá a wá ní 6 credit. Wọ́n ní dandan àfi kí English and maths. Ẹ̀yin bàbá mi dẹ́ wo mi ṣe bẹ́ẹ̀ mọ́ tó ju yín rí. Ẹ mọ́ tó ju yín rí láyé ìgbà yẹn. Ṣé ọ̀nà wa ń pariwo pé kán restructure àwọn Fúlàní ò gbà. Wọ́n ní bó ti wà láti kọ́ṣe ni kó máa rí lọ láíláí. Torí bó sì ṣe wà ní ìsìn nìyẹn. Bẹ́ẹ̀ náà ló sì gbọ́dọ̀ máa rí títí ayé àìnípẹ̀kun. Àmì Yorùbá wá rí gbọ̀n wá ní rárá àgbà o. Àfi ká pè tẹ́ bá ti mọ̀ pé gbà. Ìdí nìyẹn tó ń jẹ́ ìtumọ̀ Yorùbá nation nìyẹn. Ìdí nìyẹn táwọn èèyàn fi ń sọ pé àwọn fẹ́ lọ. Fúlàní wọlé wa wá jí wa gbé. I couldn't imagine. Ara
ara ìjọra ẹni lójú kan náà tá à ń sọ nìyẹn, ara ìfẹ̀tọ́ ọmọnìyàn dùnyàn nílẹ̀ Nàìjíríà tá à ń sọ nìyẹn. Àwa Yorùbá làwa ń fèsì irú nǹkan yẹn àti Yíbò, ṣùgbọ́n àwọn kò sí irú ẹ̀ lọ́dọ̀ àwọn òwú, kò sí tó kọ̀ wọ́n. Fúlàní kan yìí náà ni, ìran yẹn kan náà ni. Wọ́n ti succeed lára àwọn northerners, gbogbo olú onílùú ilẹ̀ Haúsá àwọn ti gbà, ó wá kulẹ̀ Yorùbá àti ilẹ̀ Yíbò. Wọ́n wá tún fẹ́ gbà yẹn náà mọ́. Bẹ́ẹ̀ ló kó ẹ̀ ní dóko, bẹ́ẹ̀ ló do ẹ̀ ní dódò, bẹ́ẹ̀ wà nú lẹ́yìn wá kanlẹ̀kùn, kí ló wá kù? Ó ní mo ṣe sọ ní last week pé a tọrọ lọ́dọ̀ Tinubu pé bá wa tó lù ṣe, bá wọ̀rí fi wálẹ̀ nú ìyà, ṣùgbọ́n bá wa ṣe ààbò irú ẹ̀rì, ṣe ààbò fún wa, ẹ ṣààbò bàbá, ẹ ṣààbò fún wa, káàbò yẹn wà lórí wa. Ẹ kó àwọn mílítírì wọlé Yorùbá náà, ẹ má jẹ́ kó jẹ́ nọ́ọ̀tì nìkan lẹ máa ti secure wọn, ẹ secure wọn lọ́dọ̀ tiwa náà. Ibi ò jù bí náà ń tójú wá rí Nàìjíríà yìí ti pọ̀ jù, rábàràbà yẹn pọ̀. N tó bá mú yín rí ọmọ nọ́ọ̀tì nílẹ̀ ní ìlú òyìnbó, ó lọ náwó Nàìjíríà ni. Ẹ̀yin tẹ́ wá ní òyìnbó, northerners mélòó lẹ ní lọ́rẹ̀ẹ́ tó ń gbálẹ̀ street? Ẹ wá mọ iye ọmọ Yorùbá tó lọ gbálẹ̀ lọ. Northerners mélòó ló wà ní aged home tó di pampers ìfàrúgbó? Ẹ wá mọ iye ọmọ Yorùbá tó wà ńbẹ̀. Mo wọ Mẹ́kà lọ́dún kan, àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní so àwọn sọ Haúsá sí mi. Wọ́n ní mi ìgbà Haúsá, wọ́n ní ṣé ìran mi tún wà Nàìjíríà ni? Wà láìjẹ́ nìyẹn bí mi nìyẹn pé ẹ ṣe bí gbogbo ìbá Haúsá ń gbogbo wa. Mo ní ẹ̀ṣẹ̀ Haúsá Yorùbá náà ń pè mí. Wọ́n láwọn ò gbọ́ rí pé ọ̀nà tánà always náà wá kọ́ máa tó dé sìn. Ojoojúmọ́ dẹ̀ làwọn yẹn ń lọ ọbẹ̀ náà lọ náwó Nàìjíríà, because they have the opportunity. They have the opportunity. Gbogbo ọ̀nà náà tìmọ̀ Yorùbá. Bọ́dà tí wọn ó free, ó easy fún wọn. Guinea tí mo wọ̀ yìí, Kano náà ti lọ rà wá fún mi, Kano. Ìjọ mo dẹ̀ tí ń fọ̀ kò ṣe é jí kọ́lọ̀rì, fẹ́ẹ̀kì la máa rí nílẹ̀ Yorùbá. Àfi kẹ́ẹ̀dẹ́nu wọn lọ́rọ̀ lówó ńlá. Ó níye mo rà, wọ́n import ẹ̀ wọlé ni. It is only that place náà lẹ máa rí tán lè gbé wọlé easily. Ibi custom, immigration, gbogbo wa ti fẹ́ pa àwọn èèyàn wa. Adẹ̀ láì ṣe wọ́n Nàìjíríà. Ó yá náà. Àwọn injustice yìí, òun ló fà á. Tábà wá la jókòó ti restructuring, mo fi Ọlọ́run búra, irọ́ ni o. Irọ́ là ń pa o. Wọ́n lè restructure Nàìjíríà. Torí pé Fúlàní ò ní gbà, àwọn northerners ò ní gbà. Wọ́n ti mọ̀ pé tán bá restructure Nàìjíríà, ogun tí mo kà kalẹ̀ yẹn, wọ́n fẹ́ sọ pé ká ní equal local government nínú restructuring. Wọ́n fẹ́ ní gbogbo àwọn education less advantage state kan káṣù ẹ̀, kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀, kọ́ mọ́ ṣe jáàmù kò ní kálukú. Equal right ló ń jẹ́ restructuring, kí gbogbo wájọ ní equal right. Fúláwọ̀ dẹ̀ ní gbà not. Coach me anyway, àwọn ò ní gbà wá láì mú tó sọ. Táàtì ẹ̀ fẹ́ ṣe, president tó fẹ́ ṣe dà, ṣé Tinubu ló máa ṣe restructuring? Ẹ wo constitution yẹn, 1999 constitution. Ẹ wọ northerners tó jókòó tán ṣe ọ̀yà gbogbo nǹkan náà slate sọ́dọ̀ ara wọn. Ó ní torí pé àwọn náà pọ̀ jù, àwọn náà ṣèjọba tó pọ̀. Yorùbá kejì ló wà bẹ́ẹ̀, ẹ̀jẹ̀ á sọ pé Yorùbá kejì. Àbí ìran mi wo ló tún wà bẹ́ẹ̀? Yíbò ìlàjì, half Ìgbò. Kò dẹ̀ ṣe president, kò ń ṣe president tó lẹ́nu ló ṣe, torí pé ó wà lábẹ́ prime minister. South ẹ̀kan ṣo. Òyà ṣáwà ẹ̀ la wá lẹ́nu. Àbáwọn ọmọ ti ṣe láìmọye. Wọ́n kàn structure gbogbo ẹ̀ sọ́dọ̀ ara wọn ni. Injustice yẹn náà wá pèpè kan ṣe restructuring táwọn ò gbà. Tó bá dẹ̀ ti gbà, ẹ fà wálẹ̀ jẹ́ ká bá ti wà, because we cannot be your servant, we cannot be enslaved by you people. N tó fa wọ́n fẹ́ pín nìyẹn. So dáàdi wa, tẹ́ ẹ bá wo fídíò bẹ́ẹ̀ tí ẹ̀wé mi àṣẹ ẹ̀ fún yín. Má dẹ̀ pè yín pé kẹ́ ẹ wo àlàyé mi. Tó mo sọ fún yín tẹ́lẹ̀ pé máa ṣe àlàyé lórí program. Kẹ́yìn náà jókòó kẹ́ ẹ gbé síra wọn wò sá. Kẹ́ ẹ gbé injustice yẹn síra wọn wò. Àwa làwa ṣiṣẹ́ bí erin. Àwa náà fún ní the minutest percentage. Wọ́n fún àwọn tí wọn contribute anything ní the highest 50-something%.
0.00 náà contribute wọ́n fún wọn 50-something%. Kódà south tó lépo gangan tó contribute 70-something%, wọ́n fún wọn 15%. All in the name of one Nigeria. Gbogbo ọ̀rọ̀, gbogbo ogun táwọn Awólọ́wọ̀ fi owó wa ṣe, wọ́n gbà lọ́wọ́ wa, wọ́n sọ dẹrù Nàìjíríà. Àwa náà àwa ń jẹun bí ẹ̀lírí lábẹ́ wọn sí. Gbogbo ogun tá a ní, ìtí wọn lè rí gbà wọ́n collapse. Oòduà investment company kí ló kù díẹ̀? Nigeria wire and cable ṣó function mọ́. Oríṣiríṣi ogun tó dùà ní onda. Wema Bank ló ń struggle bó ṣe ń struggle yẹn láàrin àwọn banks. National Bank ti pẹ́ nìyẹn ti kó in circulation. So we just have to tell ourselves the truth, the reality. Àwọn tó ṣe function nú ẹ̀ ìtí federal government gbà lọ́wọ́ wa ni. Ọmọ Yorùbá mélòó ló lẹ́nu mọ́ UCH? Ká lọ bẹ̀ sí ká ní ó yẹ treat ọmọ Oòduà lọ́fẹ̀ẹ́ o, Yorùbá ní ẹ treat mi lọ́fẹ̀ẹ́, àwọn bàbá mi ló kọ́ ń bó. Wọ́n á gbàyàn pàdánù síta ni. Báyé ṣe rí sí nìyẹn. Yorùbá wá ń pèpèpè bápá ò bá ṣe ṣán ẹ̀jẹ̀ àká lórí. Èmi nìkan kọ́ ni mo sọ. Mo lárákùnrin kan bí philosopher ni. Àṣírí gbogbo bí wọ́n ṣe council tó ń jẹ́ regional. Àṣírí pé àwọn tí wọ́n fi olè dà wá pọ̀ gbà yẹn, tán kó countries bíi 4 tán kó pọ̀ instead of kan jẹ́ ká tiẹ̀ sì dúró ní regional jẹ́jẹ́jẹ́. Agolo rẹ̀ sì dé, ìyá mi alágolo rẹ̀ sì, àgú ìrosì ó dé tó yá ó council tó jẹ́ regional torí pé ó fẹ́ máa control gbogbo resources ti gbogbo regions ní. Pàápàá jùlọ owó kòkó ti ranjú mọ́. Gbogbo ẹ̀ must to report sórí table wọn. Ó rèé o ló bá wa débi tá a dé yìí. Ẹ jẹ́ á gbọ́rọ̀ lẹ́nu máa ẹ̀. Welcome to the West. Mo kí yín wípé ẹ káàbọ̀ síbi àyè ìgbafẹ́ Westgate Resort lórílẹ̀ Florida nílẹ̀ Amẹ́ríkà. Níbí yìí gangan láti ń dúró dè yín láti pèsè ìsinmi aláyọ̀ fún yín. Láàárín gbogbo ìlú gangan láṣàgbékalẹ̀ rẹ̀ sí. Gbọ̀ngàn ìtura Westgate Resort gangan ní fèrèsé fún ìsinmi aláyọ̀ fún ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀. Kó kàn jí sáyé kó o sì bára rẹ̀ nínú àyè ìgbafẹ́ yìí tó wà ní Florida. Kó wá jẹ̀gbáládùn aláìlẹ́gbẹ́ pẹ̀lú ìwòran ayọ̀ aláwọ̀ dami ẹnu. Kó o sì ní ìrírí aláyọ̀ tí ò ṣeé gbàgbé. Kó tiẹ̀ wá jìnnà rárá sí àwọn gbajúgbajà àyè ìgbafẹ́ bíi Walt Disney World, Universal Orlando Resort àti Sea World. Níbí yìí ni àlá ìgbádùn ayé tí ìwọ àti mọ̀lẹ́bí rẹ ti ń pòǹgbẹ fún fìkàlẹ̀ sí o. Ẹ̀yin náà wo àyè ìlúwẹ̀ wa. Ẹ tún wá ní ìrírí ìtura bá a ṣe ń ṣara àwọn àlejò lọ́jọ́. Àyè tó tẹ́jú rẹpẹtẹ tó sì kún fún oríṣiríṣi àwọn irinṣẹ́ ìgbàlódé fún ìwọ àti àwọn olólùfẹ́ rẹ láti sinmi gbafẹ́. Ẹ tún wo oríṣiríṣi àwọn àràmọ̀ǹdà oúnjẹ nílé oúnjẹ ìgbàlódé wa. Ilé ìgbafẹ́ Westgate Resort ló wà ní kápá gbogbo ẹ̀ fún ọ. Kìkì wípé kó kàn gbẹ́mi tẹ ìrírí aláyọ̀ ìgbádùn ara ẹni tó wà fún ọ. Ìgbádùn yìí yóò wá bẹ̀rẹ̀ ní kété tó bá ti dé àkàtà wa títí dìgbà tó bá ṣetán láti fọ̀dọ̀ wa sílẹ̀. Ojúṣe gbogbo àwọn akọ́ṣẹ́mọṣẹ́ òṣìṣẹ́ wa ni láti rí wípé o jẹ̀gbádùn ó sì tún ní ìsinmi ayọ̀ pẹ̀lú oríṣiríṣi àwọn nǹkan ìgbàlejò tá a ti ṣe lọ́jọ́ kalẹ̀ fún ọ. Kí wàá lo tí wọ́n ń dúró de o. Gbìyànjú láti ṣètò ìsinmi rẹ báyìí o. Kó o sì wá tura ní Westgate Resort tó wà ní 7700 Westgate Boulevard, Orlando, Florida nílẹ̀ Amẹ́ríkà. Gbìyànjú láti gbàyè sílẹ̀ lónìí kó wá ṣílẹ̀kùn ìgbádùn tó wà ní Westgate. Láti wá gbàyè sílẹ̀ o lè pe nọ́mbà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ +216 233 4478 tàbí 440-703-0042. Pabambari ẹ̀ ẹ̀dínwó tún wá wà tó bá lè lo kóòdù yìí o 562-847-31744. O tún lè kàn sí wẹ́bsáìtì wa westgateresort.com. Westgate Resort níbí yìí ni ìrìn àjò ìgbafẹ́ rẹ ti bẹ̀rẹ̀. Imagine what has happened in the hand of Igbos inside this Nigeria. We covered it up. For example, oh, divide Nigeria, divide Nigeria. Who united Nigeria? Who united Nigeria? Igbo man. Everybody was on their own. Awolowo told you, Nigeria is like oil and water. It cannot mix. Ahmadu Bello told these people, this Nigeria must be viewed as the extension of our forefathers' estate. It cannot be as our family house.
But our brother, Dr. Nnamdi Azikiwe, say, no, it is one united, one Nigeria. Now you don't want that united, one Nigeria. We'll talk about, oh, let's do regional government. Who destroyed regional government? Agu Yorunsi. Remember Nnamdi Azikiwe is Anambra man. Agu Yorunsi is Abia State man. Chukwuma Nzogo from Delta or Bendel did what he did. He gave opportunity to Agu Yorunsi from Abia to take over the leadership of Nigeria. The first thing he did was to collapse the whole region. Not because he loved Ndibu, not because he wanted the good of Nigeria. He wanted to control the money from cocoa. He wanted to control the money from granite. He wanted to control the money from crude oil. Cocoa from the west, granite from the north, crude oil from the south. He wanted to control all of them because during the regional government, every region controlled their resources. Of course, we have coal in Enugu, so they wanted to control all the money. And they said, yes, as the military general of Nigeria, there is nothing like region again. All the money must come to my table as General Agun Yorunsi. And meanwhile, there is blood spilling. The blood of the Yoruba man on the ground, the blood of the Hausa man littered everywhere, even the ocean. No single Igbo man died. He didn't address that issue. He left that issue. Allow Hausa to plan very well for the Igbo man what you are suffering today. And Agu Yorunsi created our one loving one Nigeria. Today, the same Igbo man is saying, we need the regional, we need the regional, we need the regional. You talk about constitution, amend Nigerian constitution. Who wrote Nigerian constitution? Who was the first Senate president of Nigeria? Igbo man, Anambra, Dr. Nnamdi Azikiwe. Who were the people who were actually able to con Nigerian constitution for Mafosen constitution, Clifford constitution, and other imperialist constitution to be able to metamorphose into your Nigerian constitution? I go and ask Professor Ben Wambuizi, Igbo man from Anambra State. What are we not telling ourselves? All these things were done, not carrying the overall interest of the people of Nigeria at heart, or maybe to favor their people, or maybe to enrich themselves. You want Biafra, you don't want Nigeria to destroy you after the atrocity of Agu Yorunsi. You move for Biafra. You killed your people in the name of Biafra. The weakest point why Biafra failed after 3 years was that the non-Igbo in the southeast, they hear when for Ojukwu and an army hand. They hear when. And you as Igbo man, do you have the balls to go and interview Ogoniman and say, please tell me the truth. What happened during the war? Ogoniman will tell you that during the war, Igbo Ojukwu soldiers were dividing their property. They will be looking at them. And in most cases, they give them gun and push them into the war front, just to kill them and collect their property. It happened across the whole of South. When you hear wounded civilians shouting, they want to take over my place. Obomodia told them, you cannot turn Midwestern state to a battleground. He said that to the Nigeria. He said that to Ojukwu. They want to capture us. They didn't tell us. They want to turn our land to battlefield. How would such people survive? The atrocity of this same criminal I'm pointing out to you was why Ambazonia went to Cameroon. Ambazonia were reporting to eastern region of Nigeria. Ambazonia, your Bakassi Peninsula were all Nigeria. Little wonder you have Anglophone and Francophone in Cameroon. All those Anglophone in Cameroon were part of Nigeria, reporting to Enugu state jurisdiction. What did Igbo people do to them? Now, remove this toxic from yourself. Wọ́n bá gbogbo ẹ̀ jẹ́. Ìtàlẹ́mọ̀ kan fi ń ṣe rẹ̀ náà ló pọ̀. Gbogbo tó táwọn àgbo ìrọsì náà pa. Àwọn nọ́tà náà yà capitalize lé lórí. So ìdí tí Yorùbá tí ò ṣẹ̀ tí ò rò ta fi sọ pé ẹyọ wá kò nínú ẹ̀. Èmi gan, I would have loved that restructuring, provided tí wọ́n bá máa gbà wípé kán restructure kó ní kálukú máa ṣe regional.
bó tá a bá ṣe regional ṣé Fúlàní lè sáìn fún wa pé àjẹwò orílẹ̀ yín mọ́ láéláé àní máa wá pa yín mọ́, irọ́ tó tóbi. That is why regional ò fi lè work o. Tó bá ṣe regional tán ní kó kálukú máa lọ region náà, Fúlàní will still encroach us, will still be killing us, and will still be adopting us. Wọ́n sì máa jí wa gbé, all in the name of one Nigeria. But ó ní kálukú bá wà ní nation tiẹ̀, ìṣòro ní kẹ́nìkan kú gìrì wọ Cameroon sí kó lọ máa jí wọn gbé lọ́mọ Nàìjíríà torí pé bọ́dà ti wà. Ká nígbà tá a ṣe wà Nàìjíríà and Cameroon sí but nísìnyí wọ́n ti pín. Ilẹ̀ Cameroon ti yàtọ̀ sí tàwa, kò sí ilẹ̀ sàrùmọ́nú wa, Cameroon ti dá yàtọ̀. So tó ní kálukú bá wà nation ẹ̀, wọn ní kúgìrì wà bá wa Fúlàní tó máa lóhùn da ẹran wá sínú nation wa máa ṣiṣẹ́ o, kò tí ẹ̀ jẹ́ dán wò. If you must even rear any animal at all as a non-indigenous of our country, gbogbo òfin tí Nàìjíríà ṣe ń gbà ẹ̀ làwa náà máa ṣe fún wọn. They must abide by our rules and regulations, by our constitution. Kan tẹ́lẹ̀ lóhùn làwọn jókòó àwọn sin ẹran rárá. Abádẹ̀ ti rí pé ọ̀gbọ̀n eléyìí kò míwẹ̀ ẹnu ká lè dànù kúrò nínà. Bẹ́tà lé wọn nísìn là ń sọ olóòṣè difficult fún wa láti sọ pé they must leave our land torí pé wọ́n sì rí wa bí wọ́n Nàìjíríà. Àwọn òdẹ̀ rá wa bí wọ́n Nàìjíríà. Àwọn rí wa bí ẹran tó ń sìn bí màálù tó ń sìn, wọ́n equate wa pẹ̀lú màálù ni. That is why they are treating us like an animal. Wọ́n á pa wá pò ẹran téèyàn sáà sí lò sáà mú tó ń pa ńgbà tó hùn. So Fúlàní náà rí wa bí màálù. Wọ́n kún bá màálù sùn. Nítorí fojú àwọn ọmọbìnrin wa náà rí nìyẹn, wọ́n rí wọn bí màálù táwọn bá sùn. Náà bá gbé tán bá fipá bá wọn lò tán, wọ́n á tún kó wọn lọ. Wọ́n ṣẹ̀ wá ní kẹ́bí máa san owó ńlá láti gbà wọ́n lẹ̀. Irúgbà tí nǹkan yẹn ti ń lọ ló yẹ ká ti tètè mọ̀ pé ọ̀rọ̀ yẹn ò wọ̀ mọ́, àbágbépọ̀ yẹn ò dáa mọ́. Kò dẹ̀ sí bá ṣe lè lé wọn ju pé kó ní kálukú kù láyé ara wọn ká pín gààrí. Tó mo rò pé nígbà tá a bá parí debate ní secondary school, a sọ pé with this few point of mine, I believe I've been able to convince you and not for you to be confused that Yoruba nation is better than restructuring in Nigeria. Thank you. Debate kan nìyẹn. Now, mo ní ẹnìkan nílé, mo lẹ́nìkan bí barista, ó ní mo tún gbé dé barista, mo tún ti gbé obìnrin kan dé. Ẹnìkan ló send fídíò yẹn sí mi, ó dẹ̀ fún mi ní nọ́mbà tí màá fi investigate. Kò sunkún mi bọ́ lójú mi. Arábìnrin yìí afọ́jú ni wọ́n. Láti secondary school wọn lọ́lọ́run ti gba ojú lọ́wọ́ wọn, abarapa ni wọ́n. Now wọ́n lọ léèwé àwọn afọ́jú, school for the blind. Wọ́n sì kàwé, wọ́n gboyè. Iléèwé ni wọ́n ti rí bàbá ọmọ wọn tí wọ́n fẹ́. Àwọn àtàrákùnrin ìfẹ́ra wọn, Ọlọ́run sì yọ̀ǹda ọmọ mẹ́ta fún wọn. Àmọ́ arákùnrin náà nǹkan kan náà ló jọ ṣe wọ́n, òun náà ní ìpèníjà ojú. Wọ́n á máa tọrọ owó kiri pẹ̀lú bọ́n ṣe kàwé sí. Pẹ̀lú ẹ̀ náà wọn ò ríṣẹ́, wọ́n ń tọrọ owó jẹun ni. Ilé tí wọ́n gbà tí wọ́n ń gbé, onílé lé wọn kò lé, wọ́n dẹni tí ń sùn abẹ́ bíríìjì kiri pẹ̀lú ọmọ mẹ́ta. Ọkọ wá rò pápápá lọ́kọ bá sá lọ nílé. Ó dá ọmọ mẹ́ta lẹ̀ fún arábìnrin yìí. Níbi tí ń kó àwọn ọmọ mẹ́ta tọrọ owó kiri, ibẹ̀ ni ẹnìkan ti rí i. Ló ti sọ fún pé kóun fún arábìnrin ní 1.5 million kó ta ọmọ mẹ́tẹ̀ẹ̀ta fóun.
ẹ̀yin náà ṣe hà nínú ilé bẹ́ẹ̀mi náà ṣe hà nìyẹn. Ó ní kárábìnrin ìta ọmọ kọ̀ọ̀kan ní 500,000 fóun, àwọn ọmọ tán ti ń dàgbà lọ, wọ́n ti dáyà wọn mọ́. Arábìnrin wa sọ pé rárá o, òun ò lè ta ọmọ tó lọ fóun wá sáyé. Ló bá ké gbàjarè síta, ibẹ̀ làwa ti rí. Ó bùkátà sí nǹkan mẹ́ta. Ilé tí ó máa forí pamọ́ sí, tá a lè gbà fún, tá a lè rẹ́ǹtì fún. Ẹlẹ́ẹ̀kejì ni pé ó bùkátà sí tí ó máa ṣe jẹun. Ó sì bùkátà sí báwo ni tọ́jú àwọn ọmọ ohun mẹ́tẹ̀ẹ̀ta ó ṣe rí. Tó mo fẹ́ ká Yorùbá ní ẹnu oníkàn láti gbọ́pọ̀n ọ̀hún. Ẹ jẹ́ ká pe arábìnrin yìí kí wọ́n bá wa sọ̀rọ̀. Ẹ bá mi pe arábìnrin yẹn. Ẹnìkan ní òun máa fún mi ní 1.5 million pé kí n jọ torí Ọlọ́run kí n ta ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta fún òun pé òun ò rí ọmọ bí, pé òun máa ra ọmọ ẹyọ kọ̀ọ̀kan ní 500,000 naira. Mo wá dá wọn lóhùn pé kó jọ pé mo ti gbọ́ nǹkan tó sọ pé bẹ́ẹ̀ kó fún mi ní oore ọ̀fẹ́ pé àdúgbò wọn yẹn mo wá tọrọ owó pé tó bá di ọjọ́ kejì màá bá wọn kó àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta yẹn wá. Ìgbà tí mo wá délé tí mo wá ronú pé nǹkan tí mo fẹ́ ṣe yìí ṣé kò ṣe pé mo fẹ́ bà ayé mi jẹ́ báyìí, èmi tí mi ò ríran tọ́nà tó wá fún mi ní ojú mẹ́ta pé tí bá ta àwọn ọmọ yẹn ń sì yìí kí ló máa jẹ́ èrè mi pé ojú mi mẹ́ta náà ó tún ti fọ́ nìyẹn. Ní September 23, 2006, 18 years ago, ó kù díẹ̀ tá máa bẹ̀rẹ̀ WAEC SSC láti parí SS3 gbà yẹn. Mo sùn gbà tí mo jí lọ́jọ́ kejì báyìí mi ò rí nǹkan kan mọ́. Ní ọjọ́ yìí ó dà pé ayé parẹ́ torí ìlàkọjá yẹn lágbára tí mo ṣe jí tí mo lajú báyìí gbogbo nǹkan ṣókùnkùn mi ò rí anything. Nígbà tí wàhálà yẹn pọ̀ tí ìlàkọjá yẹn lágbára wọ́n gbé mi lọ sí Oníyoro hospital ó wà ní Ìbàdàn. Gbà tó ṣe àdébẹ̀ tó ṣe àyẹ̀wò dókítà yẹn ó recommend eye drop kan fún mi. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ojú mi ọ̀tún yìí eye drop yẹn ló bàjẹ́. So ìgbà tójú yẹn ò ríran ọtún ìgbà tá a lọ sí Olúyọ̀rọ̀ wọ́n wá refer wa padà lọ sí UCH. Ìgbà tá a ṣe àdébẹ̀ dókítà tabambẹ̀ Dr. Becky. So wọ́n wá sọ fún wa wípé eye drop tí mo lò yẹn tó ti damage ojú yẹn pé ojú yẹn ò lè ríran mọ́ pé eye drop yẹn ó lágbára ju ojú yẹn lọ ipe oore ọ̀fẹ́ Ọlọ́run nìkan lójú yẹn lè fi là. Nígbà tó di 2016 mo lọ sí Ọ̀yọ́ State School for the Blind ní Ògbómọ̀ṣọ́. Ní school yẹn wọ́n máa ń kọ́ àwa tá a ríran àwa tá a jẹ́ afọ́jú tá a ṣe máa fi braille wọ́n pe kíní yẹn ní braille bẹ́ẹ̀ kí tá a fi kọ́ oúnjẹ marburg àti stylus a fi máa braille a máa kà dẹ̀ wọ́n dẹ̀ máa kọ́ wa tá a ṣe máa fi typewriter type iṣẹ́ tó jẹ́ pé àwọn tó bá ríran wọ́n á lè ka ìwé yẹn. Ibẹ̀ mo ti wá pàdé ẹni tí mo fẹ́ ẹni yẹn ọkùnrin yẹn náà kò ríran afọ́jú làwa méjèèjì ó dẹ̀ lóun máa fẹ́ mi. Mo wá rò pé kò sẹ́ni tó ríran tó máa fẹ́ ẹni tí ò ríran. Wọ́n á gbà pé wẹ̀ èmi àti aṣáfẹ́ ara wa tá fi bímọ ìsìn òun ò ríran èmi ìyàwó mi ríran òun tó jọkọ náà àríran bẹ́ẹ̀ Ọlọ́run fún wa láwọn ọmọ. So èmi àtọkọ mi yẹn a máa ń tọrọ owó kiri Ọlọ́run ṣàṣàrò owó àgbálé àbí ọmọ. So ìgbà tó wọlé yẹn ṣàǹdíù léra tí kò rówó lè san. Ìgbà tó di August last year tó ṣe sá lọ nìyẹn tó dọmọ mẹ́ta sí mi láyà àti gbà yẹn báyìí mi lè sọ pé bí báyìí ni mo máa wá sáàbì bí báyìí gan ló wà. Kò ń pè wá kò ń béèrè àwọn ọmọ ẹ̀ gan mi mọ kókó ibi tó wà báyìí. So tí mo ṣe ń sọ̀rọ̀ yìí láńlọ ti lé mi kúrò nílé àtàwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta. Bẹ́ẹ̀ ìgbà tí wọ́n rí pé ìdààmú yẹn pọ̀ ètò jẹ́ àkọ́bí mi yẹn mo mú lọ sọ́dọ̀ ìyá bàbá ẹ̀. So ẹni tí ó wá ẹnìkan gbà mí sílé ẹni yẹn á jọ lọ sí Ọ̀yọ́ State School for the Blind l'Ógbómọ̀ṣọ́ ni àwọn náà ò ríran. Ìgbà tí mo ṣàlàyé fún wọn wọ́n ní kí wọ́n máa manage ní ọ̀dọ̀ àwọn. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí nǹkan mẹ́ta ni mo fẹ́ kẹ́ ṣe fún mi torí Ọlọ́run. Àkọ́kọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí dé ọ̀dọ̀ àwọn aláàánú tó máa ṣàánú mi tó máa ràn mí lọ́wọ́.
ìkejì mo fẹ́ gba ilé, ìkẹta mo nídìí owó tí màá fi tọ́jú àwọn ọmọ mi tí ebi ò fi ní máa pa wọ́n. Inú mi ò kí ń dùn táwọn ọmọ mi ò bá ró oúnjẹ jẹ tí wọ́n dẹ̀ ṣe lọ sí school. Ìbànújẹ́ ńlá ló máa ń jẹ́ fún mi. Arábìnrin yìí, òní ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ nípa ẹ̀, òní ni mo ṣẹ̀ rí i, ṣùgbọ́n mo fi dá wa lójú pé mo máa wá arábìnrin yìí kàn, á sì ṣagbára tí agbára bá ká fún un. Kò sáàní-àní ojú yẹn ti fọ́, àmọ́ o Ọlọ́run ti fi àwọn tó lè jẹ́ kó máa ríran, Ọlọ́run ti fi wọ́n tì í tí í ṣe àwọn ọmọ ẹ̀. Àmọ́ báwo la ṣe lè yọ nínú àjàgà tó wà yìí? Ṣóun tá a gbé BGI dìde fún rèé. Ẹyan nínú dúdùn ọlọ́rẹ, a tún ti dé o, a tún ti dé bá a ti ń dé. Ọwọ́ tẹ kún kìbàkù tẹ fi ń ṣàánú àwọn èèyàn, ọwọ́ náà ò ní rọ lágbára Ọlọ́run ọba. Ibi tẹ́ sì ti mú tẹ fi ń ṣàánú àwọn èèyàn, ibẹ̀ ò ní gbẹ o lágbára Olódù ọba òkè. A tún ti gbé arábìnrin ìdé o, òun náà la gbé wá yìí. Bẹ́ẹ̀ ti ṣe bá mi ṣàánú ìyá Joshua tó donílé lórí, bá àti ẹ̀kọ́ léfélé yìí kágbó kágbálé fún. Ó bá sì jẹ́ kó yọ kákọ́lé fún tó àjẹ́ pé a tún ti wọ ọkọ̀ tiẹ̀ náà nu. Ìyá Joshua, mo fi Ọlọ́run tó dá mi búra, mi ò ní lọ́kàn pé àkọ́lé fún. Mo kàn sọ mọ́rọ̀ ni pé bó bá dẹ̀ yọ kákọ́lé fún, mo kàn rí kọ́mẹ̀ntì ni pé yes bàbá Gbàgede lè ṣe, tó bá jẹ́ lẹ́yìn náà tó bá já lè ṣe, why not? Why not? Ká mú òun náà kú òǹbíkíbi tó bá wà, ká kọ́lé fún àwọn ọmọ ẹ̀ àti ẹ̀ kí wọ́n jọ máa gbé bẹ́ẹ̀. Ká sì wá kí ni ó máa tàjẹun fún káwọn èèyàn wá máa bá rajà, káwọn ọmọ ẹ̀ máa bá mójútó. Ó tọrọ wá gbà ní Nàìjíríà rèé títí tá a fi dé nation wa, bọ́lọ́run ṣàtìṣàánú wa rèé. Máa wá obìnrin kan lágbára Ọlọ́run tó bá máa fi dìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Rí mi pẹ̀lú obìnrin life and direct lọ́dọ̀ ẹ̀, máa sì jẹ́ kẹ́ ẹ mọ̀ kí ló ń ṣẹlẹ̀. Àkáǹtì wa tá a máa ń lò náà ni, bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé ká kọ́lé fún ni, ẹ jẹ́ mọ̀. Bó bá sì jẹ́ ká lọ rẹ́ǹtì ilé fún ni, ẹ jẹ́ mọ̀ nínú kọ́mẹ́ǹtì. Ẹ bá mi ṣàánú arábìnrin yìí kóun náà ò rí àánú gbà bí ìyá Joshua àtàwọn tó kù tá a ti ń gbé wá tẹ́lẹ̀ bí wọ́n ti ṣe rí àánú gbà. Ọmọ wa ò ní kú, ojú wa ò ní fi wálẹ̀ lọ sọ́run alákejì. Tó oníyanṣẹ́ ọlọ́kà ṣe ògbẹ̀yìn tẹ́ bá wa gbogbo yín náà la dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ọ̀rọ̀ arákùnrin bomi lójú mi, ó sì bomi sí mi lọ́kàn. Báwo láti yọ obìnrin yìí nínú àjàgà? Ọlọ́run ó kọ́ wa mọ̀ ṣe. Mo ti ń dúpẹ́ sílẹ̀ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń bá wa dá sí, àtẹ̀yin tẹ́ máa bá wa dá sí. Ẹ ṣé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. Ó wù mí lọ́kàn tèmi, tó wù mí ni pé ká wá ibi tó dáa, ká kọ́lé fóbìnrin ló dáa jù. Ká sì dá lókòwò bá a ti ṣe fún ìyá Joshua. Ọlọ́run ò ní jó sú wa, kò ní rẹ̀ wá lágbára Ọlọ́run. Títí tí màá tún fi gbé ọ̀rọ̀ mi wá, ẹ jẹ́ káwa Yorùbá lọ ronú o lórí báwo làṣeyọrí ó ṣe bá wa láyọ̀. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànà kú kọjá mórí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá Gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.